Ọlọ́run ọba tó ní wá tó mọ wá tó mọ̀ wá tó mọ̀ ohun tó dáa fún gbogbo wa adédọ́mọ̀sá sọ̀rọ̀ mọ́yẹ̀ tí wọ́n bá sọnù dandan ní káwá wọn rí wọ́n ń sọ fún yín pé èyí mọ̀ wá fún yín o jùǹtà ọlọ́pọlọ pípé àwòrán ṣàṣà níbi iṣẹ́ òṣèlú egun ṣoṣo tí ń parí ike olóṣèlú tí kì í ṣe ọ̀jẹ̀lú adíjọ wà ní ojú mọ́ọ̀máwòrán yín ní fún ti tòní mo kí o gbọ́ ọmọ Nàìjíríà nílé lóko lódò lẹ́yìn odi ilé ilẹ̀ tí ń wò mí ní àbọ̀dẹ̀ ìpínlẹ̀ tí ń wò mí àbọ̀dẹ̀ orílẹ̀-èdè ilẹ̀ tí ń wò mí ní àbókè òkun mo kí ni o lónìí pé gbogbo tá a máa mú wá fún yín tẹ́ mọ́ pé ó ní ìtumọ̀ ọ̀dẹ̀ jọjú èmi àti bàbá mi àgbà òṣèlú láti jọ wà lójú fún ìmáwòrán fótó rẹ̀ bàbá ẹ bá dẹ́rùkọ yín fún ogun ọmọ Nàìjíríà àti orílẹ̀ àgbáláyé tí wọ́n wò wá nídìí àsìkò yìí. Ó ṣeun ọ̀gbọ́dọ̀ orúkọ mi ni akọgun Kamorudeen Lérè Oyèwùmí tí mo jẹ́ ọmọ àpèsè ti Ìrẹ̀kèrè olùdíje fún ipò sẹ́nítọ̀ nínú ẹgbẹ́ alábùradà PDP ní Ọ̀ṣun West nípínlẹ̀ Ọ̀ṣun bíi ẹ̀kúnlẹ̀ o. akọgun Kamorudeen Lérè Oyèwùmí pé bí olóṣèlú tí ọba jiná dénú tó wá gbé orúkọ wọn kọ sá lọ gbà á bá bí ni ta ni akọgun Kamorudeen Lérè Oyèwùmí. Ẹ ṣe olóòtú Ìkirè bíi náà ni wọ́n ti bí mi níbi 30 ọdún àti ọdún 3 sẹ́yìn a sì lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Baptist Day School Ọ̀dẹ́yìnká ní Ìkirè àkóńbẹ́ a lọ sí St. Augustine Modern School bíẹ̀ kátó lọ parí ẹ̀ ní St. Michael Modern School ní ọdún Ògùn àtúnkò ń bẹ̀rẹ̀ lọ sí St. David Grammar School náà ní ọdún Ògùn tí a ti kẹ́kọ̀ọ́ jáde fún ti iléèwé bẹ́wà. Bàdàkùnbẹ̀ àṣìṣe ráńpẹ́ ní Ministry of Works and Transport nìbàdàn as a confidential secretary. Bàdàkùnbẹ̀ abọ́síléèwé gíga University of Ife nígbà náà tó ti wá di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University nísìnyí ọlọ́kọ́ nípa ètò ayé geography ní University of Ife OAU náà. Ìgbà tá a wá tún kúrò bẹ́ẹ̀ mo ríṣẹ́ sí iṣẹ́ education officer ní Federal Ministry of Works and Transport education. Wọ́n wá gbé mi lọ sí Busa ní Busa ní Federal Government Girls College ní Busa ibẹ̀ láti mẹ́fún fún bí ọdún 4 abẹ́fún níbẹ̀ títí di 1992 láti 89 so 1992 yẹn ni ìpè wá láti ìlú Ìkirè pé káwa dá sí òṣèlú ìgbà ẹni ayé Social Democratic Party ẹgbẹ́ ẹlẹ́sìn láyé MK Abiola ìgbà mo ti gbà pé tí fún ilé ìgbìmọ̀ aṣòfin ti kékeré House of Representatives ní 1992 ọ̀rọ̀ sì pé kégbìyànjú jọ́nà ọlọ́run tó kọ́ bọ́ sí àdìbò àwọlé láti ṣojú ìrìnwọlé àti ìṣọ̀kan sí ní Abuja ní House of Representatives Third Republic tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ àpapọ̀ kẹta tó ń pè ní Third Republic ní Nàìjíríà nígbà yẹn. A sì ẹbí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ MKO àti gbogbo tó ṣẹlẹ̀ nígbà náà tí Babangida tán káńsù bọ́ MKO kò jẹ́ kí ìjọba yóò tọ́jọ́ tí ológun tún fi gba ìjọba padà ní December 1992 lọ gbàdé nígbàjọba padà tó di 1994 ìjàgbé wa bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ June 12 1993-94 bàbá wa olóyè Bọ́lá Ìgè bàbá wa Bọ́lá Mọ́kíọ̀ náà ni àwọn darapọ̀ nígbà náà láti jà fún ẹ̀tọ́ Yorùbá lórí ìbò MK Abiola Bọ́lá dá Afẹ́nifẹ́re wà èmi ní akọ̀wé Afẹ́nifẹ́re ní Ọ̀ṣun West Central District àwà nígbà náà mo tún jẹ́ alága Afẹ́nifẹ́re yẹn níjọ àbílẹ̀ rí wọlé ní ibi táwà yìí àdúgbò yẹn lọ sáà tó fi di 2009 tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú mi sílẹ̀ so àwọn ẹgbẹ́ yìí àjọ̀dá AD sílẹ̀ nígbà náà
Alliance for Democracy. So a ṣe díẹ̀ kó tó di pé a tún lọ darapọ̀ mọ́ PDP. Darapọ̀ mọ́ PDP ya 2000 ni mo di alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun. So a ṣe títí di 2003 tí gọ́vùnà Oyinlọ́lá tó fi di gọ́vùnà. Àti àbọ̀ Oyinlọ́lá di gọ́vùnà wọ́n fi mi ṣe alága àfìdíhẹ́ ní ìjọba ìbílẹ̀ Ẹ̀ríwọlé 2003 to early 2004 tá a kó wá fi dìbò gan láti di alága ìjọba ìbílẹ̀ Ẹ̀ríwọlé nígbà náà 2004. Gba dìbò ìta wọlé tán àwọn akẹgbẹ́ mi náà tán tún tá a tó jẹ́ alága wọ́n tún pàápàá fún mi ṣe alága àwọn alága tó ń pè ní agon chairman láti 2004 tá a ti wọlé di 2007. 2007 a tún gbèrò pé ká tún sanwájú sí wọ́n tún yàn wá lẹ́ẹ̀kejì fún alága yìí náà àtúnwọlé ìyẹn la bá ti di 2010 tí kóòtù ti sọ pé ọ̀gbẹ́ni Ralph Arẹ́gbẹ́ṣọlá kó tó máa bá kọ́ àti gómìnà ṣùgbọ́n wọ́n ti gbé wọn lẹ́yìn oṣù kẹta wọ́n fọwọ́ sí júwe lé fún àwa tá a jẹ́ alága ńgbà náà wọ́n ní káwọn lọ lé àṣìgbálé lọ ìgbà láti wà nílé títí di 2012 nígbà tó di 2012 ìyá wa Eléré Olúṣọlá bẹ́ẹ̀ ni wọ́n wà ní Minister for Defence. So wọ́n tún fi orúkọ mi ránṣẹ́ bẹ́ẹ̀ni commissioner fún elétò ìkànnì nípínlẹ̀ Ọ̀ṣun federal commissioner fún National Population Commission tí mo tún lọ sójú Ọ̀ṣun State ní Àbújá fún ọdún 5 2012 to 2017. So gbàtà tó kò bẹ́ẹ̀ èmi náà rí pé ẹ̀ka bábá ṣe lé àwọn APC kò ṣòro náà bá kò tí gómìnà àdúgbọ́n 2017 títí 2018 ìgbà tó kú bẹ́ẹ̀ mo gbé àbúṣe ìṣẹ́gbẹ́ kan mo lọ dàpọ̀ mọ́ gómìnà wa nísìnyí sẹ́nitọ́ Adémọ́lá Jackson Nurudeen Adeleke yóò gbọdọ̀ di Director General campaign kó tó dìgbà 2014 ìgbà tí sẹ́nitọ́ Yẹlọmí Ṣọlé fẹ́ ṣe gọ́vnà èmi náà ni wọ́n fi ṣe Director General fún campaign organization wọn gbà yẹn ṣùgbọ́n ọlọ́ọ̀pá àkótó gbà náà àfìdírẹmi 2018 fún ti sẹ́nitọ́ Adémọ́lá Adeleke náà èmi náà fi ṣe DJ àti dìbò àwọlé ṣùgbọ́n wọ́n fi ọwọ́ lágbà ní ojú gbàtà sí ẹjọ́ wọ́n ní èmi náà gbàkútí láti lọ sí Senate àdìbò náà àti fìdírẹmi pẹ̀lú ìbò tí ò tó lọ́kàndínlẹ́ díẹ̀ ní ẹgbẹ̀rún méjì ṣùgbọ́n àgbà náà pé àsìkò mi ò tí ì tó àtúnṣe síwájú sí tí tó fi di ètí àwa mú ní ìsìn bó ṣe di tàṣí pé ti 2019 yẹn wọ́n fẹ̀yìn gbẹ́lẹ̀ ní Supreme Court gómìnà wa a sọ pé ẹ̀sìn ìdáná mọ́tògùn òun náà láti fi ṣe gómìnà lágbára láti bẹ̀rẹ̀ iṣẹ́ akórawájọ ní ìmọ́lẹ̀ team lábẹ́ ọ̀gá wa Professor Wálé Ọládìpọ̀ ìwádìí kọ́ wájọ pé gbẹ́mọ́lá tá a ti rí yìí o tá a ti dánwò yìí o tá a rí pàrọ̀ àlùfẹ́ràn yìí o ọ̀rọ̀ lágbọ́dọ̀ tó gbé kalẹ̀ àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí pé wọ́n ti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó bọ́ ṣe gómìnà tán èmi náà tèmi náà ṣe tí mo fìdí rẹ nígbà náà èmi náà kó ń di ẹmọ ráhùn kó mọ́ díẹ̀ náà lábẹ́lé títí tó àṣẹdúpẹ́ pé ìgbà tá a ṣe primary náà ìbò kọ̀mẹ́sì ọyẹ nínú ẹgbẹ́ àtúndúgba orókè láti díje fún ipò sẹ́nítọ̀ tó yẹ nínú ẹyin láwà báyìí kí Ọlọ́run Olódùmarè kó bá mi fàṣẹ sí. àmì gẹ́gẹ́ bí olóṣèlú tó nítàn tí ń tàn tẹ́lẹ̀dùmarè kò sì ní jẹ́ kẹ́ ẹ tán ọlọ́jẹ́ kí ẹ máa pọ̀ sí ẹ̀yin gẹ́gẹ́ bí olùdíje fún ipò sẹ́nítọ̀ ní ìwọ̀ oòrùn tìpínlẹ̀ Ọ̀ṣun State Zero Senatorial District a ti mọ̀ yín àti dá yín mọ̀ àti rí yín gẹ́gẹ́ bí olùdíje ọ̀pọ̀ ọmọ yàtọ̀ láàrin alákòóso ìjọba àti aṣòfin kí ni àwọn ẹ̀tọ́ tẹ́ ti ní lákà àwọn
òfin tẹ́ ẹ ti rò pé tẹ́ bá débẹ̀ bills tí ń sponsor rèé motion tí ń kọ́ gbé dìde rèé fún àwọn èèyàn yín lẹ́kùn ìdìbò yín. ẹ ṣe gan-an ṣe rí iṣẹ́ ní ayé tá a wà yìí iṣẹ́ aṣòfin tó jẹ́ legislature àti iṣẹ́ executive tó jẹ́ àwọn alákòóso gan-an ó wọnú ara wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn láì kan wà tó yẹ pé òfin ó gbọ́dọ̀ yóò a nílò ẹ̀ láti gbé nǹkan kó lọ gerege èyí tó kọ́kọ́ lójú ibẹ̀ ní ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ mo rí i pé tíjọba ìbílẹ̀ ọ̀bá dúró kan dá dúró kí òfin ó sì tì wọ́n lẹ́yìn láti dá dúró àti nídàgbàsókè tó gbèrò níjọ ní ẹsẹ̀ kùkú yóò nira rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó ti ṣe alága ìjọba ìbílẹ̀ rí fún bí ọdún 6 àtààbọ̀ mo rí i pé tíjọba ìbílẹ̀ bá dúró dáadáa tí òfin sì tì wọ́n lẹ́yìn tí wọ́n sì rówó ná ẹrù ó fúyẹ́ púpọ̀ lọ́rùn ìjọba state àti federal tó lọ́pọ̀lọpọ̀ tó ń jẹ àwọn èèyàn yà amúni ni o àásọ̀nà gbèríko ni o ìbọn àárín gbòòrò ìbọn iná àti gbogbo nǹkan tó le yìí á ràn àwọn àgbẹ̀ lọ́wọ́ á ràn àwọn ìyá wa lọ́wọ́ á ronú lágbára iṣẹ́ ìjọba ìbílẹ̀ ni tí mo dẹ̀ rí pé nígbà tí mo sọ alága ìjọba ìbílẹ̀ àwọn èèyàn sọ pé a rí àwọn iṣẹ́ yẹn ṣe dáadáa tọ́lá àwọn èèyàn ń wo ìjọba olórí pọ́ùn ṣe dáadáa àwọn èèyàn náà sọ pé ìjọba ti dáadáa ní táà ń gbọ́ lẹ́nu wọn wọ́n dàbí pé ìgbìyànjú tá a ṣe ń gbà ẹ̀ ó dùn mọ́ wọn wọ́n á rí i pé tí a bá dé ilé ìgbìmọ̀ aṣòfin mo gbìyànjú pé ìwọ̀n ṣàìpá mi láti rí i pé ìjọba ìbílẹ̀ òfin tó dáa ó tì wọ́n lẹ́yìn láti dá dúró kí wọ́n fi fẹsẹ̀ rinlẹ̀ kí wọ́n dúró dáadáa. èkejì ni pé ní àwọn tòbí ẹ̀ka àtò ní àwọn ìjọba ìbílẹ̀ wa tẹ́ bá dé Ọ̀ṣun State House of Assembly a ní ìjọba ìbílẹ̀ 30 láti lọ́sùn state pẹ̀lú ilé ọ́fíìsì àwọn káńsù méjì míì wà irú káńsù tiwa ilé wọlé local government àti ṣọ̀kan local government àjíjẹpọ̀ ọ̀nà ìrọ̀bẹ̀ ẹ̀yọ kan lájọ ní ilé ìgbìmọ̀ aṣòfin ní Òṣogbo bẹ́ẹ̀ náà ni Ìrẹ́pọ̀dùn àti Òròlú gbogbo ilé ìkọ̀ bójúmu so mo ní lérò pé màá ṣiṣẹ́ pẹ̀lú àwọn sẹ́nétọ̀ méjì tó kù torí gbogbo Ọ̀ṣun káńsù ló 8 lórí bẹ́ẹ̀ káńsù kọ̀ọ̀kan yẹ kó ní aṣojú kọ̀ọ̀kan lè gbìmọ̀ aṣòfin ní state ó kéré tán a rí níbo mi tó yẹ pé ọ̀nà ọdún méjì ló wà fún káńsù kan ṣùgbọ́n tí wàá lọ́sùn bí ọba tẹ̀lé pé méjì ní káńsù kan ó kéré tán mo fẹ́ gbìyànjú láti rí i pé káńsù kọ̀ọ̀kan ó ní ọ̀nà lébù tiẹ̀ ní state tá a bá ní ìjọba ìbílẹ̀ 30 káńsù yìí tí wà ní ìgbìmọ̀ aṣòfin ní state kọ́ jẹ́ 30 kò ní jẹ́ 26 gbogbo àwọn tó jẹ́ pé káńsù méjì ní ẹnìkan ń sojú kò sí bí wọ́n ti fẹ́ rin irú ẹ̀ tí yóò lè kẹsẹ̀ járí tó bó ṣe kó kẹsẹ̀ járí ó wà lára ṣẹ́ àkànṣe tí mo ní èbí láti tètè ṣe. ìkẹta ni pé ládùúgbò wa bì àìrí ipa ìjọba àpapọ̀ púpọ̀ ládùúgbò wa bì wọ́n sì ní búrẹ́ láàrin ọ̀kan gbọ́dọ̀ jù kàn lóyẹ kékeré ìwé jẹ́ á gbìyànjú láti rí i pé ẹ̀tọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀tọ́ Ọ̀ṣun West kò dún tó bá fẹ́ gbàyàn ṣiṣẹ́ wọ́n pé ibìkan ní Federal Character Commission tó bá fẹ́ gbàyàn ẹ̀kọ́ bù sí 6 ní zone by zone ẹ̀rọ àti 6 tán state kọ̀ọ̀kan náà yẹ kó ní ká kú ní tiẹ̀ wọ́n ní lọ sí state báyìí gbogbo kìíní ọmọ àdánulẹ̀ dídàpọ̀ lágbára Ọlọ́run tí Ọlọ́run bá fún aláǹfààní tá a débẹ̀ ìrẹ̀lẹ̀ àmójútó láti rí pé gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ agbára ṣiṣẹ́ ni ìjọba ó gbé wọ́n ó ṣe títì ni ìjọba ó ṣe mẹ́ni ìjọba ó ṣe omi ni a rí pé bóyá láàárẹ̀ ó ṣiṣẹ́ Federal Character Commission kan wà ń bẹ̀ ní ìsinmi bíi àfẹnujẹ́ lásán mo ṣiṣẹ́ ní Àbújá mo mọ nǹkan tí mò ń sọ wọn ò tẹ̀lé òfin tó gbé Federal Character Commission wọn ò tẹ̀lé dáadáa àwọn ìpínlẹ̀ bá gbogbo sí àwòsàn nìkan tí atákàn mọ́ sí ìbò rárá o àtọ̀ ìbò wa lẹ́yìn láti rí pé nǹkan lọ bó ṣe yẹ kí ó lọ ló lè jẹ́ kí ìṣọ̀kan ìrẹ́gbẹ́ kì í jẹ́ kẹ́gbẹ́ kẹ́gbẹ́ lóòótọ́ ètò nǹkan akúbá rí pé ogun alájọ́ ń dàgbàsókè tí nǹkan ò fi síbì kan inú ń kálukú dùn tó láti jẹ́ kí Nàìjíríà ó dúró lódidi kí inú ń kálukú sì mọ́ dùn á
gbìyànjú láti rí pé búrẹ́ láàrin tí wọ́n fi Federal Character Commission tó fi sùn ó ṣiṣẹ́ tí òfin gbé kalẹ̀ láti ṣe gbogbo tó bá ṣàgbẹ́tọ̀ Ọ̀ṣun state ní abẹ́ àkóso ti ìjọba àpapọ̀ ní agbára Ọlọ́run kò ní dùn wá. ẹ ṣeun gan. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó ti fìgbà kan jẹ́ alága fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́fíìsì níjọba àbílẹ̀ Ìrèwọlé ẹgbẹ́ àbílẹ̀ Ìrèwọlé lẹ́ti jálága ńgbà náà torúkọ wá tàn kiri ìpínlẹ̀ Ọ̀ṣun pé afọgúnlérè ni o afọgúnlérè ni o afọgúnlérè ni o èyí ni pé àwọn èèyàn ń béèrè pé ara wọn a máa balẹ̀ ẹ̀ ń kó èèyàn mọ́ra gbogbo àwọn èèyàn ní máa ń jẹ́ èèyàn ti ẹ̀sẹ̀ ẹlẹ́sìnlẹ̀sà àti ẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bí ẹni tí ń díje tí Ọlọ́run bá bẹ̀ bẹ̀rẹ̀ sì bá wa ràn yín lọ́wọ́ gbòòrò débẹ̀ ẹni tó bá fẹ́ tẹ omi tútù níwájú adẹ́kọ̀kọ̀ náà ti da omi tútù níwájú nu kí ni àtúmọ̀ ṣe bọ̀ ní ìjọba kí gan lérè ti ṣe kí ni àtúmọ̀ ṣe bọ̀ akọ̀gbọ̀n lérè òjò wù mí tó ìjọ ìgbà sẹ́nẹ́tọ̀ ló tó kù ta lẹ ti ṣe fún àwọn èèyàn ti tara yín rí sẹ́rí bí èèyàn ti tara yín lọ́rọ̀ bí èèyàn ti tara yín làtàtà bí èèyàn ti tara àwọn ọ̀yọ́ ẹjọ́ ọ̀mọ́ kí ni àwọn nǹkan àti ṣe mọ́ ṣe bọ̀ yín. ẹ ṣe ọ̀gbọ́lọ̀rọ̀ àti mọ́ ṣe bọ̀ tí ẹ rí kinní kan bí amọ̀dé àǹfààní kan ìgbà tí ìwé tí mo kà ìgbà tí mo torí ìgbà tí mo parí yunifásitì nífẹ̀ẹ́ tí mo ṣe first degree mo padà lọ sí University of Ibadan mo lọ sí master's degree ní community development mo tún wá lọ ṣe PhD ní community development community development ni pé ètò ìdàgbàsókè àwùjọ ni mo kàwé gboyè lé lórí gangan eléyìí jẹ́ ìrànlọ́wọ́ kan fún mi tó ní ẹ bá lọ sí ibi ìlú òkè òkun irú àwọn báyìí lọ́yẹ̀ ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn tá a bá yàn sípò lórí bó ṣe máa ṣe ìlú so téèyàn bá wá ní àǹfààní pé ó mọ ó kẹ́kọ̀ọ́ gbòò lórí bó ṣe ń ṣèlú pẹ̀lú tó ń bọ́ wá ṣèlú orí balabala èyí tó wà níbi ìjọba ni pé ìjọba ò gba kéèyàn lọ jókòó sínú ilé ẹ̀ kó wá máa ronú pé tí n bá dé Ṣàngó bẹ́ẹ̀ ò ní gbẹ̀fọ́n bẹ́ẹ̀ tí n bá dé ọjà alẹ́ ọ̀rẹ́ tí n kọ́ sùkúù bẹ́ẹ̀ ìjọba ṣíṣe èèyàn gbọ́dọ̀ máa fi kùn lukùn pẹ̀lú àwọn aráàlú ó mọ tí wọ́n ń fẹ́ níbi jẹ́ kí wọ́n sọ pé èèyàn ti dáadáa ni kó ọmọ ṣe ń táráyé fẹ́ ní èdè òyìnbó ní community fẹ́ wọ́n pe kíkẹ́ ní principle of felt need táwọn èèyàn fẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ìgbà tó mi wà ní ìjọba mo ní councillor mo ní supervisor mo ní executive assistant mo ní special adviser àná alága ward bá a ṣe débẹ̀ ìpàdé ẹ̀rọ ibi tó kọ́kọ́ rẹ̀ ká gbà mọ́ campaign gbogbo ohun tí èèyàn ń sọ gbà mọ́ campaign lèmi kọ́ lẹ̀ nígbà mọ́ akọ́tàn ẹ̀ tá a dé ìjọba àwa tó pèpàdé ewu tó ẹ̀kọ́ lẹ́rẹ́rẹ́ rí o èyí ni akọ́kọ́ mú bẹ̀ o ó yà mí lẹ́nu pé ìgbé mi ń rò gbà náà òun kọ́ làwọn èèyàn kọ́kọ́ mú nígbà gbogbo ṣe alága kíátíkà kò sówó tá a bá san sálárì tán ìka ní 70,000 ìka ní 200,000 tí sẹ́kù ní káṣù lórí fẹ́ 100 days nígbà mo lóṣù kan tí ò sí àti sí ẹ̀ lálejò gan fẹ́ lé fún mi bá bọ́ta bá ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹjẹ́ àmọ́ kí àwọn ẹ̀ka káàkiri oko pé ẹ ṣe ní o bá lọ sóko kan lọ́nà òwò wọ́n pè ní àgàǹtà àwọn ìyá wa mọ́ bí wọ́n ti ń ṣe ẹ̀yìn bá kí wọn ẹkúṣẹ́ o kìnní kan bá kí mi ẹ ṣe alága ṣe à ìgbà tí mo lọ ọwọ́ sì mí láti àbá yẹn wọ́n sì mí gbá Johnson gbàtọ́ wọn dé jẹ́ bá kó mọ́tò wọn dúró sí mi alága ẹ̀gọ́lẹ̀ o ìyá kaba ní ẹjọ́ tẹ bá dé káńsù ẹ̀ mọ́tà gbé ẹ wá ṣe bus stop fáńbì o mo bá sọ̀kalẹ̀ mo ní bus stop mi kí lè fi bus stop ṣe lóko ìyá kaba ìyá bá ní alága tójú bá dé ní ìsìn gbé lẹ́sà sí ó tó bá ti kó èrè oko àwọn láti àbàwọn táwọn fún ìlú gbé junction yìí tí ò sí nǹkan kan bẹ̀ tójú bá dé ní junction yìí ìmọ̀ bá nǹkan àwọn jẹ́ ni bá lọ sí council bá pè é àmúni kan lọ design bus stop èlò ló parí bus stop kan gbà ẹ̀ 220,000 bá mo wá rí ibi tó rí báyẹn bó akọ bus stop méje ni mo fi ṣe 100 days in office ìyàlẹ́nu tí mo rí ni pé ìjọ tí mò ń ṣí bus stop yẹn káàkiri epo ọ̀gẹ̀dẹ̀ iṣu kókò tí àwọn ará àbàyẹ fún mi ọbẹ̀ tó mo fi kọ́ bus stop torí pé tí wọ́n fẹ́ ìtì jẹ wọ́n yà ni mo ṣe tó gbogbo nǹkan táwa gbé ṣe ń bì bí skul mẹ́rìnlélógójì tí mo kọ́ ní
mọ́tánítì ogún àti mẹ́ta tí mo kọ́ ní o gbogbo ọ̀nà títí tá a da ọ̀dà sí ní o bọ́ọ̀ tá a gbẹ́ ní o transformer tá a rà ní o lórí ìbéèrè àwọn èèyàn ni kì í ṣe pé sọ pé ilé ìbọ̀dá nìkan bẹ lágbolé náà ẹ̀rọ gbẹ́ bọ́ọ̀ fún un ìtara ayé bá ń béèrè lè mọ̀ ṣe fún wa. ìgbà tá à ń káàkiri ń gba àwọn ọlọ́kadà wọ́n ṣe dáadáa sí wa tí bá lọ́dọ̀ kan wọ́n kọ́ ọ̀kadà wọn ní ìlú lọ́tí fún wọn. nígbà mo dé ẹ̀mọ́ pínlẹ̀ fẹ́ ṣé ọ̀kadà tẹ̀ ń ra ìgan ṣé ó lè mọ tó ìjà ló táwọn jẹ. bó ṣe kọ̀wé sí gómìnà wọn fún mi láṣẹ mo ṣe lọ́gọ́ta 60 mo kú fáwọn ọlọ́kadà ẹ mọ̀ fi pa ọ̀pọ̀lọpọ̀ wọn ó ti sọ́dọ̀ èèyàn lónìí tí mo kó fún gbà náà. gbogbo ọmọ wa tó ń kẹ́kọ̀ọ́ lórí bíi law tó ń kẹ́kọ̀ọ́ lórí bíi medicine gbogbo wọn ní special scholarship torí yẹ ó wọ́n ní school àwọn tó máa ń lọ sí law school àtọ̀tọ̀ gbogbo ẹ̀rà fún ilé owó gidi nígbà yà fún ẹni 100,000 tàbí àfún 50,000 tó wọ́n nígbà náà gbogbo nǹkan tá a rí pé yóò mú ayé dé kálukú lọ́rùn láàyè tó ní kálukú òun là ṣe fún wọn. ó bọ̀ ìyàwó tó wà ní ìgbèríko tó ń ṣiṣẹ́ yìí a lo ọ́fíìsì ìyàwó alága gbogbo tó ń fi ṣiṣẹ́ yìí wọn ní ìgbẹ̀ lára fún wọn dákú fún wọn. àwọn àgbẹ̀ wa tó wà bíi a lọ dá ọ̀gbẹ́ kòkó tó ń kíní síbìlì a ṣe lọ́dún kọ̀ọ̀kan 20,000 a sì kòkó 10,000 ọ̀pẹ à ń kó fáwọn àgbẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ìdí nínú gbogbo àgbẹ̀ yìí gbogbo ń bá a kó fún gbà náà ó ti dowó fún ọ lónìí ọyọ náà ń bẹ láyé ṣé bóun ni wọn ò ṣe ń sọ bóyá ṣe dáadáa ń bẹ gba èmi gan ti kó ń jọba owó ìwé dé owó ọ̀tọ̀ ní ọdọọdún ṣé gbogbo àwọn nǹkan báyìí náà láwọn lórí kádẹ́ lórí lágbára gbọ́mọ wa tán kàwé gbìyànjú tá a bá lè gbà àgbà láti àjọṣepọ̀ wà láàrin wa ń gbà ẹ́ pẹ̀lú ohun tó àǹtí mi ti bí sí Folúkẹ́yìté ọ̀hún wà ní Àbújá ń gbà náà àjọṣepọ̀ tó gbóná wà láàrin wa láti rí pé ọmọ wa àti ó ṣe custom àti ó ṣe civil defence àti ó ṣe immigration àti ó ṣe prison àti ó ṣe ọdún panápaná gbogbo ẹ̀ àbúrò ni máa ń mójútó ọ̀ṣọ́ ọlọ́pàá àti sọ́jà tó gbogbo kiri yẹn ń gbà náà owó wa wọ ara wọn àdẹ̀rí pé at least nítorí tó jẹ́ tán eré wọlé ńgbà náà èmi ò jẹ́ kó dun eré wọlé mo sọ pé irú ojúbà yẹn náà mo fẹ́ gbé wọ senate tó a bá débẹ̀ láti rí pé èyí ń ṣàbójútó gbogbo tí ó mọ̀ ọ́n ṣẹlẹ̀ ní ìjọba àpapọ̀ láti rí pé ẹ̀tọ́ Ọ̀ṣun West Central District kankan kò dùn wọn. ẹ ṣeun nígbà tá a ti ń rí olùdíje bí a bá ń sọ nípa olùdíje tí Yorùbá yé tó mọ àwọn èèyàn táwọn èèyàn mọ èèyàn rẹ̀ mọ̀ tó mọ àgbègbè rẹ̀ tó fẹ́ sojú bẹ́ẹ̀ bá pé àgọ́ òun ẹ̀yìn òní pè lágbo ẹran bẹ́ẹ̀ bá pé orílẹ̀ òun ẹ̀ní pé ní orílẹ̀ òwẹ̀ ẹsẹ̀ ilé ẹ̀mọ̀ náà lọ́pọ̀ bẹ́ẹ̀ ni àbí ọgbọ́n kí ni ẹ̀yìn ń dájọ́ gbogbo ibi tí ẹ̀yìn tó dé ibi tó sojú ni o ní kọ̀ọ̀kọ́dún ìpínlẹ̀ Ọ̀ṣun ni o àpáwọ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ni o ó yéye dáadáa kẹ́rì jẹ́ ká mọ ìjọba àbílẹ̀ 10 tí ẹ sojú kí ni àjọṣepọ̀ tó ti wà nílẹ̀ láàrin ẹ̀yin àtàwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP níjọba àbílẹ̀ 10 tí ẹ sojú àtàwọn èèyàn náà tí wọ́n dé olè òdìbò níjọba àbílẹ̀ 10. ẹ ṣe olóòtú ikún ohun tó ń bá ń lọ nínú ẹ̀pà láì tọwọ́ wà ọmọ ẹ̀pà ó sì mọ kó sùn lẹ́nu ìjọba ẹ̀pà mẹ́kọ́ máa jẹ bó fi lẹ̀ kí èèyàn fọ́nú tó téèyàn bá ṣiṣẹ́ kan fún 30 ọdún iṣẹ́ kan tí èkó ń bẹ̀rẹ̀ tí ń ṣe sáà ní 30 ọdún kára yóò rí àmì iṣẹ́ yẹn kan rí lára onítàn ọdún ìlú pé tí mo sọ fún pé mo ti lọ sí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ l'Àbújá láti ìgbà náà dì sí i mo ní ọ̀pọ̀lọpọ̀ sẹ́nìtì fún wà nǹkan jẹun ṣùgbọ́n òun kò ní òṣèlú kì í sì kò lọ́sùn wọ́n á ní àǹfààní méjì kan tó ní ńlá 2014 mo jẹ́ director general Omiṣore government capital organization ó fẹ́ má sí ìletò kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí táàdé nígbà tá à ń ṣe campaign and as director general kò sí ibi táàdé nígbà náà tá à ní sọ̀rọ̀ èmi sì láì kékeré máa kọ̀ọ̀kan lẹ̀ pé wọ́n táwọn èèyàn sì sọ ládùúgbò kọ̀ọ̀kan èmi náà ni mo ń kọ́ lẹ̀ níjọjọ́ náà lọ́hùn tá a ti ń gbà pé tá a bá wọlé o mo tá a ṣe lé àtúntò ń bẹ yẹn èmi náà tó wá du gómìnà ní 2016 to 2018 tí mo dù tí gbogbo ará Ọ̀ṣun mọ̀ pé èèyàn du gómìnà
èmi náà wá tún tọ́ gbogbo ìjọba àbílẹ̀ tí ń bẹ lọ́sùn tí ò síbi tí mo dé àtọ́dọ́ ọba àtọ́dọ́ joyè ọ̀dọ́ ẹlẹ́sìn kìíní ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kẹta gbẹmọdé tí mo tún fetí gbọ́ nǹkan ń sọ tèmi náà fojú rí kí ni àrùn tuntun ní kálukú wọn. ó tún di 2018-19 mo tún dàpọ̀ tí sẹ́nitọ̀ ní Ọ̀ṣun West mo tún káàkiri gbogbo àwọn ó lọ bẹ́ẹ̀ mẹ́rin abẹ́ẹ̀ márùn tí mò ń pè ní ojú kan náà ṣá ṣe mọ̀ pé mo sọ pé kónítò bá kọjá ní ẹ̀pàṣẹ wọn bọ́ sí lọ àti fẹsẹ̀ roko gbogbo ọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti pẹ́ ibẹ̀ lọ́n tó ti wá ọlọ́run ní mọ́tò nǹkan ìbí tó ràn mí lọ́wọ́ èké ìran bí mi síbẹ̀ ṣùgbọ́n ilé wa nílò ilé ẹlẹ́ láti wá sí kèrè nílò ilé ẹlẹ́ la wà níbí so àti kíè àti wo ilé méjèèjì fún mi ọlọ́run tó wá ràn mí lọ́wọ́ ìyá ìyàwó mi ọwọ́ láti ọ̀gá àgbà ní ọlá local government torí ìyàwó mi àbúrò Alhaji Fatai Akínbádé mi nídìí ìyá so ìyẹn tó jẹ́ kí láìgbà àti ìrọ̀pá ṣòṣèlú èlé máa lọ sí ọ̀gá àgbà níbẹ̀ ọlọ́run tẹ́ bá sì mọ̀ tán dáadáa ẹ̀ tún wá rí i pé Ìkirè àti Èjìgbò ilé kan náà láti wá nífẹ̀ẹ́ ọ̀sán gbìyàn ọba tó ń kékeré gbìyàn ẹ mọ̀ kéègbìyàn méjìgbò ọmọ ìyá ọmọ bàbá tó ní Èjìgbò àti Ìkirè ẹ̀wọ́ ààrẹ Èjìgbò. ìgbà tí n tún wá jẹ iye akọgun tẹ̀ ń pè é ṣe akọgun òkè akọgun Awo ni mo tún jẹ Awo tó ń jẹ́ olú ìlú ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ local government bẹ́ẹ̀ ti fi mí gbé yòówù tó kọ́ fi mí jẹ láyé mi rí mi akọgun ó jẹ́ kí n ti fẹ́ẹ̀ di bí ọmọ ìlú ẹ̀ tán kò sí nǹkan tó ń ṣe tán ní pè mí sí bẹ́ẹ̀ pé akọgun yìí sóye kan wẹ́rẹ́wẹ́rẹ́ oyè ńlá ni nílùú Awo èmi náà sì fẹ́ dàbí ẹlẹ́dẹ̀ tó ń gbé ilẹ̀kẹ̀ yìí sí nídìí tó wà lọ́nà àròfọ̀ mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ọ̀ṣọ́ pé wọ́n nù tó gbọ́ káwọn aṣọ ẹgbẹ́ ìgbà tí mo lọ sí House of Rep ní ọ̀gá wa gómìnà wa àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun executive governor Alhaji Isiaka Adeleke náà jẹ́ governor gbàtọ́ jẹ́ governor ẹ̀ èmi jẹ́ House of Rep member nígbà náà ni àjọṣepọ̀ tó dán ló tó wà láàrin òṣèlú mi àti òṣèlú Ẹdẹ tí Alhaji Isiaka Adeleke gbogbo ẹ̀ náà tó wá ìmọ̀ra wọn ẹ rí i pé láti Èjìgbò ní o Gbẹ́gbẹ́dọ̀rẹ́ ní o Gbẹ́gbẹ́kíní Ẹdẹ́kejì ní o ká tó wá mú dé Ọláolúwa ní o ká mú dé Ayédèrè ní o ká tó wá bó sí Ayédáadé ọ̀gá kan tí mo ní ní òṣèlú Chief Abiola Mọ́rákẹ́yọ̀ ni bí ọmọ pé so school of thought tí wọ́n ní mo wà ọmọ gbọ̀ngàn ni wọ́n so gbogbo ẹ̀ náà ọjọ́ ẹ bá tó gbé mi ẹlẹ́rẹ́ wa ẹ̀ láwa láti wé ẹ bá tó gbé ẹlẹ́rẹ́ lóhùn gan-an mọ́kà ẹ bá tó gbé ìwé ẹ̀ tó bá ní ẹlẹ́rẹ́ mẹ́ tó Ọlọ́run ti pèsè bíi pé gbogbo tẹnitóríà yìí Ọlọ́run ti rí i pé mo ti ní gbogbo ó ní kí ọ̀rọ̀ pé mo fẹ́ sẹ́nitọ̀ yìí oníkálukú àdúgbò ọ̀ràn lórí bíi pé sẹ́nitọ̀ wà rí ààrẹ ìgbèrè ti àṣẹ ìbílẹ̀ ọmọ wa ni ààrẹ bẹ́ni ẹ̀rọ Adeleke ni wọ́n tẹ̀lé jẹ́ ọmọ wa ni kọ̀ọ̀bọ̀ ọmọ ṣe tá a bá fẹ́ ara gbọ̀ngàn ní ọmọọṣẹ́ ti Mọ́rákẹ́yọ̀ ni ara Ọláolúwa ní àná wa ni ara Ọdùnmú ní àná wa tó ní bàbá ìyàwó mi ọmọ Ọdùnmú ni ara Àwò ní ọmọ wa ni ọ kò sí káńsù kankan tí Ọlọ́run ti pèsè lẹ̀ fún mi by tradition and by one way or the other láti mọ̀ jẹ́ pé kì í owó máa ń ṣẹ̀ṣẹ̀ rújọ́ káàkiri àdúrà dẹ́ ti gbàdúrà mo ti fi sọ́kàn pé ní agbára Ọlọ́run gbogbo àfọkànsí wọn pé tí lérè bá di sẹ́nétọ̀ ìlú wa ò rí báyìí Ọlọ́run jẹ́njà wọn tẹ̀lé. nígbà tílẹ̀ ń pò yìí nígbà náà tẹ́lẹ̀ òṣèlú PDP ò sí níjọba tọ́lẹ̀ dàbí pé àkìlà wa ṣe kínní yìí fún tí ó rí pé gbogbo ẹ̀ wá ní pọnpọnpọn a mọ̀ rí ẹ̀yìn ń bẹ ẹ̀ mọ̀ kúrò ẹ̀ mọ̀ dúró tán ẹni bọ́ bá ku ẹnìkan ẹ̀yìn nìkan náà ni ó sì wá kù sẹ́yìn tó torí pé dupò sẹ́nẹ́tọ̀ ìní ò jẹ́yìn òkú ò nígbà náà àbí kí ló gbé tẹ̀yìn òkú tí ó gbìyànjú sí kú. ẹ ṣe ẹnu ògùn ni mo yàtọ̀ báyìí ni mo ṣe tèmi kì í yàtọ̀ orúkọ akúló ní àbùdá ẹ̀ orúkọ akúló sì ní ọ̀nà tó gbà ṣe òṣèlú èmi nígbàgbọ́ pé nílé ayé kì í ṣe gbogbo ìgbà lèyàn máa jẹ torí tẹ́nìkan ọba kó lọ́fíìsì ẹlòmíì ní débẹ̀ orúkọ akúló sì wà ní àkókò tiẹ̀ láyé nínú òyìnbí tí mo ti nínú òṣèlú láti gbé ọdún ọgbọ̀n ọdún àtọdún kan sẹ́yìn jẹ́ kí n mọ̀ pé kì í sọ gbẹ́lẹ̀ yẹn mọ́ ta tí fi ń wọlé pé àmọ́ tagbọ́n ní gba mo arìnrìn báyìí tí mo á gbé báyìí tí mo á ṣe kíní kan tí mo náwó kan báyìí rọ tó ọba ta tó bá jẹ àkó Ọlọ́run tó ní torí kó fàyà kan Ọlọ́run nìkan lórí lọ́dọ̀ àwọn ẹ̀dọ́ máa gbìyànjú
bẹ́ẹ̀ kí nǹkan yẹn àṣẹ kó rí bẹ́ẹ̀ yẹn ọwọ́ Ọlọ́run ló wà tí ẹ bá tọ́wọ́n pàṣẹ kó rí bẹ́ẹ̀ lọ́wọ́ ọwọ́ Ọlọ́run ló wà lẹ́yìn abẹ́kiri àṣekẹ́ náà ni ọlọ́mọdé ọ̀sáré kọjá akádàrá gbà mí ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀ ni pé òṣèlú kì í ṣe business òṣèlú ìṣe business bí ẹrù ni so tẹ́ ẹ bá fẹ́ ṣe business tó fẹ́ ṣe òṣèlú tó fẹ́ pẹ́ díẹ̀ ó gbọ́dọ̀ ní second third fourth address kò ní jẹ́ pé ẹ̀rọ bí a máa dúpọ̀ tàbí ẹ̀dẹ̀ gbúrú ẹ̀ mọ̀ tí ó lọ fẹ́ tó ti ṣe ni pé ó ti tọ́ bọ̀ tí ò yẹ kó tọ́ bọ̀ bí kẹ́lòmí ò ti ta gbogbo nǹkan ní ẹ̀ bí kó ti yáwó kó ti jẹ gbèsè bí ọ̀tí ẹ̀fẹ́ sá lọ gbóngbèsè bá lé ńkọ́ ṣùgbọ́n Ọlọ́run darí báyìí ìwọ̀nba tí n bá ní tí n bá rojọ́ tí n bá ní bá fìtì ọkọ̀ bá ní ẹ̀ dìbò fún mi alhamdulillah tẹ́ bá dẹ̀ lẹ́ẹ̀dì fún mi mo gbọ́dọ̀ ti wá ibi tí mo torí mi bọ̀ tí àtijọ́ àti mi àti tọ́jú àwọn ọmọ mi tó ní di wàhálà nítorí pé èmi nígbàgbọ́ pé àákó oníkálukú wà níbi tó oníkálukú bá wà ní ìgbàgbọ́ pé kí oníkálukú bá ń lé kádàrá káàkiri ojú kan là mú wà tí gbà kó tó fi wá wárí fún ibi tí mo wà yìí mo gbà pé èrè mi ò ti wá bá mi. mo fẹ́ kẹ́ ẹ bá ṣe àdáyẹrí ọ̀rọ̀ yìí ó tó di pé a mọ̀ lọ ẹ̀yin wá látẹ̀kùn òdìbò kẹsàn-án níjọba àbílẹ̀ orí wọlé àwọn APC náà ń yẹ̀ lásìkò táwa ẹgbẹ́ ọmọ ni wọ́n ní gbómi sí omi òtó ó ń wáyé láàrin ẹ̀yin pẹ̀lú ẹni tó ti fìgbà kan jẹ́ olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà àti àwọn ọmọ igun wọn ìjà mọ́ pọ̀ gan ẹgbọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹni fẹ́ kí ẹ jẹ́ kí o gbọ́ àwọn èèyàn máa ń tí ń ṣẹlẹ̀ láàrin àdìbí tó dé dúró Ọlọ́run ti sọ ìjà wọn ló parí ìjà wọn tó ti parí ibẹ̀ lágbà wọlé ibẹ̀ lágbà lò kí ló ń ṣẹlẹ̀ gan ẹ jẹ́ ká mọ̀. ẹ ṣe rí ìjà òṣìjà nǹkan láàrin mi àti ẹnì kankan gẹ́gẹ́ bí olùdíje òótọ́ lèmi àti former chief of staff ẹ̀dà Peter Alájọdún ipò senate tí Ọlọ́run sì pé kí jáwé olúborí ṣùgbọ́n ẹ̀kọ́ olóṣèlú mọ wọ́nà àbáyọ náà ni ìdáhùn mi sì ni pé tẹ́ bá wo bí ọ̀rọ̀ ṣe rí lọ́sùn sí ìgbà tí gọ́fúnọ̀ Adémọ́lá Adélékè fẹ́ ṣe gọ́fúnọ̀ pé kékeré nìkan sọ ẹ̀ lórí tó ṣe lọ́sùn ìgbà náà gbogbo àwọn olóko ńlá tí ń bẹ lọ́sùn ìtẹ́ lè tà nínú PDP pátá ní wọ́n fàtìmọ́ ní pé Adémọ́lá Adélékè ọ̀nà ní di gómìnà tó bá sì ṣe owó wọn ní gbogbo nǹkan ní ẹni ṣùgbọ́n tó rúpa àpò Ọlọ́run ti tó ṣe rí tí ẹnìkan bá nawọ́ tó bá lè rìn kọjá tẹ ẹ bá ń bí ọwọ́ bá ti pè ẹwà tó rílẹ̀ tó lọ sanlalu so ìfẹ́mi àtẹnìkan tá ń gbà ṣùgbọ́n ọ̀rọ̀ mo fẹ́ ṣe tẹnìkan ìfẹ́ ṣe tẹnìkan wọn yìí fi apá agídí wọn yìí fi mú èèyàn ṣe tẹnìkan ṣùgbọ́n ibi ẹnìkan bá ń sọ pé òun ṣe nǹkan tá a bá tún rí bí ọgọ́rùn-ún tí ń ṣe láì bẹ́gan kí èdè wọlé wọlọ ṣé bí ká dìbò ká wọlé náà ìṣe gbogbo aráàlú ní dìbò fún àti àfi wọlé nítorí pàtàkì tó fẹ́ sọ ni pé tí kò bá jẹ́ mẹ́wàá kẹ́nìkan orí mẹ́fà kẹ́nìkan orí mẹ́rin òun náà báyọ̀ sọ̀rọ̀ ìjà à ń ṣiṣẹ́ wa lọ a sì dúpẹ́ Ọlọ́run pé gbogbo ibi tá à ń yà sí à ń bọ́jú Ọlọ́run à ń bójú wọn pàdé a tún bọ́jú àwọn èèyàn à ń bójú wọn pàdé kò sí ìjà kankan láàrin ìlú àti ẹ̀dá Peter Falola òṣèlú òsì ṣe ìjà nígbàdàn ní ìsìn ṣe Mákindé ní òun ìdìbò fún Àtìkù ṣe ọtí wọn ní kátìkù kọ́ lọ jókòó náà lónìí àdéṣe òde dànù kọ́ lóyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè máa wo náà mú ká kó lóògùn kan tí ń jà nínú pánú ikọ̀ tiẹ̀ tó ní sí ṣe medical doctor láti àlọ́lá kan ń kọ́ àmà wà tí ń bẹ́ẹ̀ lọ́ọ̀ káàkiri èyí nìkan mọ iṣẹ́ ìbò ló ti ní omi ti pẹ́ nú ẹ̀ jù báyẹn lọ Ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ yóò ṣe wọlé ilé tí mo sì gbé kalẹ̀ mo ti kó lé Ọlọ́run lọ́wọ́ gbọ́dọ̀ nígbàgbọ́ pé àákò ti tó Ọlọ́run ó sì ṣe agbára Ọlọ́run. àwọn èèyàn wò wá pọ̀ akọgunlẹ́rìí yàtọ̀ sí olóṣèlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò fẹ́ẹ̀ sí ibi táwọn èèyàn tí wọ́n wò àwájá ọ̀fẹ́ mẹ́rin fọ́lọ́yà rí níbi àti ìmọ̀ ṣe olóṣèlú akọgun Dr. Kamaldeen Ọlálérè Oyèwùmí ọmọ àpẹ́sẹ̀ tilẹ̀ kiri akọgun tìlú àwọ̀ bàbá olóyè tọ́pọ̀ láìjọ́ fọ̀rọ̀ ojomi tó rọrọ̀ látàárọ̀ ẹnì tó tó pé wàá mọ̀ lọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ báwọn èèyàn ti pọ̀ tán wò wáyé ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà tó ti wà mọ̀ wọ́n ní káàkiri látàbújá ni láti kiri ni
láti gbọ̀ngàn ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé ká kí yín o akọgun inú gbọ̀ àwọn èèyàn ń gbé bẹ̀rù. Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ìdí márùn-ún pàtàkì tó fi yẹ kí àrùn akọgun lérè òye òní lọ sójú ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun nílé ìgbìmọ̀ asòfin àgbà nílùú Àbújá. Ẹ ṣe ìdí kìíní ni pé mo ti lọ sílé ìgbìmọ̀ asòfin rí. Mo ti jẹ́ ọmọ House of Representatives 1992 ní Third Republic. Ilé àǹfààní kan ní ilé ìjẹ́ tẹ́ bá ti lọ rí tí mo fẹ́ràn ti lọ sí House of Assembly rí ní state tó bá tún lọ sí rep tàbí senate ṣàpé aṣòfin láṣòfin jẹ́ ó ti kọ́kọ́ ní àǹfààní kan kí pé eléyìí kì í ṣe ṣẹ̀ṣẹ̀ dé eléyìí kọ́kọ́ jẹ́ tí ó kọ́kọ́ ràn wá lọ́wọ́ náà. Èkejì ni pé ọ̀rọ̀ òṣèlú òdiwọ̀n ọba èmi ò ṣe tó ẹ̀ṣẹ̀ mọ ìjọba tó kọ̀wé sí mọ fóònù ẹ̀rọ kó tó mọ tí ó kàn tá ṣe níwò kó tó mọ tó kàn tá ṣe léjìgbò kó tó mọ tó kàn tá ṣe lọ́lálúwa kó tó mọ tẹ́gbẹ́dọ̀ rẹ̀ wá ìtẹ́bẹ̀ ń wá táyédáadé wá eréwọlé ìṣọ̀kan rárá. Láì gbà mo ti fẹ́ ṣe gọ́fúnà ni mo ti ní nǹkan tí gbogbo state council by council. Ìgbà tí máa lọ́dún kan tí n bá ṣe campaign tán àwọn èèyàn rí béèrè bí mi tó gbogbo tí wọ́n fẹ́ bí mi ni mo ti fojú ara mi rí ni mo ti sọ. Wọ́n wà ní àbájẹ ní kì í sọ̀rọ̀ àjẹ́ tí a bá ti pẹ́ bì kan yóò ti mọ tọ́kàn. So lórí ọ̀rọ̀ tó lọ́kàn ẹ wo tíbi tó lọ láti Gbọ̀ngán tó bọ̀ láti Gbọ̀ngán tó lọ tó gba Olúpọ̀nà lọ jáwò. Wọ́n ti gbé títì fún Copec nísìnyí yóò ti bẹ̀rẹ̀ lé ní ọdún kẹtàlélógún rè. Mínísítà fọwọ́ tó wà bẹ́ẹ̀ ti Rájí Fáṣọlá ó ti wá sójú ọ̀nà lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún tó ti tóbi mínísítà yìí. Wọ́n ṣe tọ́dọ̀ mi. Èmi ò lè jẹ́ sẹ́nítọ̀ kó tó mọ̀ wá ṣe ẹ̀yin gan-an ẹ mọ̀ pé ẹnìkan ń bẹ ní Àbújá. Ọ̀yàn mọ̀ pé èmi ò ṣe bẹ́ẹ̀ gbàgbẹ̀rẹ̀ lọ tó bẹ́ẹ̀ débi kan ṣé yàn jẹ́ táwọn fi àmọ̀ wá ní sẹ́nítọ̀ kan mọ̀ rí o ní mọ̀ wá fọ́ra lórí bẹ́ẹ̀ ní àmọ̀ gbogbo wọn mọ ará Ọ̀ṣun tó dìbò fún ní primary wọn mọ̀ pé tí bá wà ń bẹ̀ ẹ̀tọ́ àwọn tó bá ṣe ń lọ fún àwọn yòókù náà wọ́n mọ̀ pé yóò wá sí ọ̀dọ̀ àwọn. Ìkejì ni pé a rí sufficient development. Nọ́mbà 3 ìyà tí wọ́n á tún gbé olóṣèlú ni pé olóṣèlú ìfẹ́ dìbò yẹn jẹ́ ọ̀dọ́ ọmọ ọwọ́ jà sáfidànù wàhálà òṣèlú pọ̀ ju kéèyàn òṣìṣẹ́ ń bẹ̀ tán kí ẹ̀ máa bọ̀ lọ́ọ̀kan báyìí kí ẹgbẹ́ ẹ̀ka àbọ̀ kọ́ ní ẹ̀ka àbọ̀ ẹgbẹ́ ẹni mọ́bí tẹ́ ti wá olóṣèlú òye ó ti fẹ́ gbé ọmọ bí mo ti wá pẹ̀lú wàhálà tá a ti fún ọ àwọn tó ń dìbò fún mọ̀ pé àdàrà wa mọ̀ àdàrà ẹ̀ bá ti dá ìyànmọ́ dáadáa tó mọ ẹlòmíì lè mọ́ tó lówó ó lè mọ́ nìkan ṣùgbọ́n ó ti mọ iṣẹ́ tí oníka ti ń ṣe ní àdúgbò ibi tó wà ó mọ orú àpẹẹlẹ tó yẹ kó fún un ó mọ tó yẹ wọ́n mọ̀ pé mo dá oníkálukú mọ̀ a ti jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìmọ̀ tó wà ní APC nìgbọ́n tí yàtọ̀ tó wá láti kó o gbogbo wọn láti jọ ṣe tí mo mọ̀ pé bẹ́lẹ̀ ṣe ládùúgbò ẹ̀rí bẹ́lẹ̀ ṣe ládùúgbò ẹ̀rí nítorí yẹ léèrè nítorí tọ́sọ́ léèrè tọ́sọ́ ó mọ̀ pé mo mọ oníkálukú mo bẹ̀ mọ tó tọ́ sí wọn wọ́n sì mọ̀ pé tọ́bi lẹ́nu wò wọ́n mọ̀ pé mi ìsàlá dàjẹ́ torí iṣẹ́ rẹ̀ kì í ṣàdáṣe bí a bá dá ṣiṣẹ́ kò yẹ ká dájẹ́ èrè bẹ̀. àwọn ọ̀nà nígbàgbọ́ pé lèrè bá wà ń bẹ̀ ẹ̀tọ́ ọkọ̀ àwọn àtúkọ̀ ìṣe ẹ̀tọ́ ọ̀lù wọ́n mọ̀ pé ẹ̀tọ́ ọkọ̀ àwọn gẹ́gẹ́ bí olóṣèlú wọ́n mọ̀ pé yóò tó àwọn ní ọwọ́. èyí tí mo sọ ó dọ́dọ̀ ọba ọdọ́dọ̀ ìjòyè ọdọ́dọ̀ àwọn ẹlẹ́sìn àwọn ìjà mo wà ní káńsù gbọ́ra mọ́tò fáwọn kìrìsìtẹ́nì gbọ́ra mọ́tò fáwọn mùsùlùmí gbogbo àwọn tó ń ẹlẹ́sìn àbáláyé gbogbo ilé ẹ̀sìn wọn pátá mo tún ṣe kò sí aṣọ tó sòsì torí ìjọba ó wà fún gbogbo aráàlú ọ̀tọ̀lẹ̀sìn tẹ̀lé mùsùlùmí ní ṣùgbọ́n tí ẹ bá ti ń ṣèlú bí ọba àlú òní olóṣèlú máa rí sọ́kàn àwọn èèyàn balẹ̀ bẹ́ẹ̀ lórí. ìkẹrin ìwà ni pé àwọn olóṣèlú tí àtúwájẹ́ PDP náà a fẹ́ kán káráyé mọ̀ pé gómìnà ta ní lọ́sùn state ní ìsìn àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin èmi àti gómìnà torí pé ọ̀pá kan ṣoṣo báyìí ní Fúlàní fi dàgbà mọ̀ọ́lú lọ́sùn lónìí báyìí the governor Senator Adémọ́lá Jackson Nígbà Adélékè ó ní leader party wa
àjọjókòó tá a jọ kọ manifesto wọn ni manifesto náà ni manifesto àwa táàgbé sẹ́nítọ̀ manifesto náà ni manifesto àwọn tó máa jẹ́ rep so sẹ́nítọ̀ tí yóò lọ ní Ọ̀ṣun west tí yóò jẹ́ sẹ́nítọ̀ gómìnà tó yẹ mi tó ní star kan wà lẹ́gbẹ̀ẹ́ lápá tèmi báyìí tó mo fi yàtọ̀ sí àwọn yòókù ẹ sáwò sẹ́nítọ̀ gómìnà lèmi àwọn yòókù wọ́n gbà fọlọ́gbà ọlọ́run lọ́pọ̀ pé láàkó yìí o lórí orí mi akọgbọn lọ́ọ̀dẹ̀ sẹ́nítọ̀ gómìnà sẹ́nítọ̀ tèmi ní gómìnà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ sẹ́nítọ̀ gómìnà ọgbọ́dọ̀ mọ̀ ṣáṣá ọgbọ́dọ̀ jọ́ta gómìnà àwọn ẹ̀rí gbà akọgbọn lérè ó súnmọ́ gómìnà fẹ́ràn rẹ̀ pọ́ǹtì ní o gbogbo wa yẹn sẹ́nítọ̀ gómìnà ní àmì agbára ọlọ́run yẹn sì mọ̀ pé bàbá tí wọ́n ń fọ̀ tó ń fárí náà ló tún máa fi àlàáfíà náà ló tún máa fi fa èrè wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. àwọn nǹkan tó ti pé a máa lọ ẹ pé àwọn èèyàn ní ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun state Ọ̀ṣun west senatorial district gbogbo ìjọba àbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀wá ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n jáde lọ gba káàdì alálòpẹ́ wọn kí wọ́n dẹ̀dẹ̀ kán tètè dé ilé ìbò kí wọ́n mọ̀ sí fi owó síwájú jùjùjù ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí nígbà tí ètò ìdìbò bá ń wáyé sí fún ipò ààrẹ ní o ipò sẹ́nítọ̀ ní o ilé ìgbìmọ̀ asòfin kékeré nílùú Àbújá ní o ẹ bá wòye sọ̀rọ̀. ẹ ṣe olóòtú sọ̀rọ̀ tó kọ́ sí pàtàkì ní ọ̀rọ̀ káàdì ìdìbò yìí torí ìdọ́gbọ̀n ó dìgbà tí bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ni gbogbo aláfẹ́ wà lójọ́ náà ṣùgbọ́n àfẹ́ kú tó yọ̀ bá sì kú orí wà lójọ́ náà yọ̀ bọ̀ kú náà gbogbo àgbègbè náà ẹbí náà yóò tàjọ̀ bọ̀ kú náà nígbà àbá dìbò tó bá wọlé ń dìgbà ń dàgbọ̀n ń forí dólẹ̀ ń kà sí òkè èyí ọkọ̀ wọlé náà kò sọgbọ́n ní ìtòràn àwọ̀ lójú pé kí ni káàdì ìdìbò wa ó wà ní ọwọ́ wa gbogbo apá àbá tí ìgbà káàdì ìdìbò wa wọ́n sì ń gbà lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ sí ilé àwọn tó ń ṣètò ìbò ní INEC ọ́fíìsì ní local government wa ká lọ gbà ká sì tọ́jú ẹ̀ ilé ìkíní ṣé wàá rí kejì àwọn ẹgbẹ́ tí àjọ díje àwọn APC in particular bẹ́ẹ̀ ni pé tẹ bá débì ẹ bá pẹ́ nìkan wọn ò ṣe dáadáa bẹ́ẹ̀ ti rep wọn ò ṣe dáadáa bẹ́ẹ̀ nìkan ṣe ipò kan wọn ò ṣe dáadáa kí wọ́n súnmọ́ wọn ṣèwádìí wọn ní ṣé gbọ́n náà ṣe dáadáa ni wọ́n rí pé kì í ṣe pé àfẹ́ ṣe dáadáa wọ́n kà wọ́n wò wá wọ́n stọ́dì wa lọ́sùn wọ́n wá rí pé dàbí ẹni pé a ní ọ̀kan bí owó pé owó àìsábà ronú kọjá àkókò bá ń náwó sí àwọn wọ́n wá kọ́kọ́ gbìyànjú àti fìyà pani lórí pé tẹ́lẹ̀ ń bá rí 10,000 yóò ti gbà pé gbogbo tí ń ṣe ayé ó ti tán ọwọ́ a máa ń kìlọ̀ fún àwọn tó máa ń yàn pé ilé gbẹ́gbẹ́ lọ́mọ ṣe títí o tàbí lọ́mọ kóòtù kú o tàbí lọ́mọ kọ́mọ káàdì tàbí lọ́mọ ṣe transformer o owó bẹ́ẹ̀ bí sí ẹ lọ kó àpè ní o torí tá ara Ọ̀ṣun bá ń gbé lọ́wọ́ ní ẹ mọ̀ o wọ́n sì ń ṣe sáṣáwó ń gbẹ yóò bá rí bẹ́ẹ̀ kò yẹ kí APC ò tún máa rí bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n 100,000 fògbò tàbí lọ torí ìgbà táwọn ti campaign káàkiri tó bá ń sọ̀rọ̀ gbé wọ́n fẹ́ lè máa sunkún abẹ́wárí ẹgbẹ́ kó ẹmọ ìgbéyàwó tó jẹ́ àmọ́ ìyálé ìpọ̀jù ó nígbà àtàtún dìbò wọ́n tó dìbò fún un. wọ́n á rí i pé ọgbẹ́ yẹn ló jẹ́ kan tó ṣùgbọ́n láàpẹ́ àdúgbò Ọlọ́run pé fúnra Ọlọ́run ó ṣàánú wa Adémọ́lá Adélékè ti di gómìnà lọ́wọ́ gba ará Ọ̀ṣun ẹ̀ ń bá tó ń dìbò tí ò bí sí ní ẹgbẹ́ tí Adémọ́lá Adélékè bá wà ní ìsìn ọ̀fẹ́ bọ́ sọ́fṣáìdì ni ó ní Ọ̀ṣun west tẹ́ ẹ bá kiri gbogbo ọ̀nà wa kọ́ńsẹ́ńtórì àbí ìtì ó ti ẹ̀sán díẹ̀ ìgbà ẹ̀ tẹ̀ ń bọ̀ wáyé láti ọ̀nà Èjìgbò tẹ ìgbéwò ni o tẹ bá tún gba ọ̀nà Èjìgbò tẹ gba mọ́sífà ni o tẹ bá gbọ́nà Èjìgbò tẹ gba ọ̀nà local traditional road tó wá gba Èjìgbò ọ̀nà gbogbo ọ̀nà Ajagunláṣẹ lọ́la lúwa ọ̀nà tó gba gbogbo òsì ni o èyí tó wọ̀ bá gbà ni o tó lọ jẹ́ bẹ́bẹ̀ rẹ̀ tàbí ẹ̀ ń bọ̀ láti wò ẹ̀ ń bọ̀ sí Ìkirè bíi tàbí ẹ̀ lọ gbọ̀ngàn ẹ̀ pèsè àrò Ọ̀ṣun làwà yìí ó burú jáì kí tá a bá fẹ́ gbára wa lẹ̀ ìbò wa gbọ́dọ̀ fi ìbò sọ̀rọ̀ wọ́n ní wọn ò gbà mọ́ ẹ̀ẹ̀kan làwí tí a bá ń jẹ́ kí iṣẹ́ lásán máa fi sọ níbi ọ̀rọ̀ bò èèyàn máa ń fi ìbò sọ̀rọ̀ ní ẹwà rẹ̀ Òṣogbo sásàlẹ̀ ìmọ̀dúpẹ́ lọ́wọ́ wọn torí náà ti ṣe náwó ní káńsù gbé káàkiri ní ẹ̀ náà lóṣogbo náà ṣùgbọ́n àwọn táwà lóṣogbo torí pé wọ́n ti ní májẹ̀mú pé àwọn ò sọ fún ara bí pé wọn ò ṣe dáadáa ọgbọ́n náà ti pàwọ́ lóṣogbo
pé tí wọ́n ṣe yẹ tí wọ́n fi fìbò kọ́ APC wọ́n lè ṣiṣẹ́ lómi náà tí ọba ṣe dáadáa ṣùgbọ́n àwọn PDP àti mú slogan ní ìrèsì ṣùgbọ́n wọ́n gba àwọn èèyàn wa pátápátá ẹ mọ̀ jẹ́ kan tó fowó 10,000 ẹ ti kọ́ni lẹ́yìn ìbò wọ́n ní owó ọgbó 10,000 owó ọgbó àwọn ti kọ́ni ìpààrí náà ti gbọ́n sí ṣùgbọ́n ẹ mọ̀ tó jẹ́ ọgbà àárọ̀ ọjọ́ ọ̀bọ̀ torí wọ́n lórí ọjọ́ ọ̀bọ̀ kọ́la mọ̀ ní jẹ́sùn mọ̀mọ́ wa ẹgbà 5,000 kí ṣe owó bóyí bẹ̀rẹ̀ o bí ẹ bá dórí ìlà lọ́la owó bóyí ẹwà tó bóyí ẹgbẹ́ fi hàn yìí gbogbo ọgbọ́n lágbára tó tún fi fà sẹ́yìn ẹmọ́jọ́ ṣẹlẹ̀ lágbára náà á ṣe dáadáa gómìnà ti bẹ̀rẹ̀ báyìí ẹsẹ̀ tí gómìnà bá bẹ̀ ń gbé làwọn náà mọ̀ bá gbé àní gbójú tí ẹ̀ tẹ́ dìbò fún wa àní gbójú tí pátì tó gbé wa kalẹ̀ àwọn náà sì ń gbójú tí ẹbí kọ̀ọ̀kan tá a ti jáde á ṣe dáadáa ní agbára Ọlọ́run ohun tí olùbá ń fẹ́ tẹ́gbọ̀n kan sára sí wa á ṣe ṣùgbọ́n ìjọ ẹ ti borí ẹ̀kọ́ fi gbé adébẹ̀nà kó tó di pé oyún tá a ní á lè bí. ẹ ṣeun gan ni o akọgun Kọmọdún Ọlálérè Oyèwùmí lálejò ń fọ̀rọ̀ domi tó ọ̀rọ̀ látàárọ̀ ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìrèwọlé tí wọ́n tó jẹ́ àwọn alága ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2003 sọ́dún 2007 nígbà náà àwọn náà tún ní olùdíje sí ipò sẹ́nítọ̀ ní apá ìwọ̀ oòrùn Ọ̀ṣun West Senatorial District tí wọ́n ń díje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP agbàládùúrà wípé nígbà tábà tó gbé wá sí orí ètò yìí níkànnì Kárí Ayé rédíò Ìkirè kí Ọlọ́run Elédùmarè kọjá ọjọ́ pé lẹ́yìn ìbò tẹ́ẹ̀tì dìbò wọlé láwọn àmọ́ obìnrin lè rè wípé ẹ kú iṣẹ́ o ẹ kú ìfọmọnìyàn ṣe o lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣeun gan ni o ẹ ṣé púpọ̀ a máa rí yín bá o a dẹ̀ nígbàgbọ́ wípé nígbà míì tí a bá tún pè yín lórí ètò yìí ẹ jẹ́ wa. ẹ ṣe àdúgbò olóòtú Ọlọ́run tó ìṣáàdì mi ẹ ṣeun gan ni o lẹ́yìn ìbò ìwà láyọ̀ ẹ ṣé o.